Olúbàdàn ni wọ́n ọmọ wa àtàtà tí mo bá sì dùn sí onímọ̀ ọ̀sẹ̀ yìí Mákindé ọ̀pá yìí tó pé fa lónìí ìdùnnú yẹn fún gbogbo wa náà níbi ọdún kan sẹ́yìn wọ́n rò pé ìgbàlọ́ dàbí ìgbàlọ́ dáhùn yàrá kan gbogbo bàtẹ́ ní nínú ìlú mẹ́lòó pọ̀ kábà tó sí àrà kábà sí kalẹ̀ ní kábà tó mẹ́lòó dé láti jáde òní mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o gómìnà wọ́n dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn afọbajẹ́ inú tó tí ò bá sí àwọn afọbajẹ́ náà fọwọ́ sí inú ká àwọn afọbajẹ́ ní káńsù Olúbàdàn káńsù tó yẹ bá àwọn ẹ̀dẹ̀ afọbajẹ́ ó fẹ́ kó jẹ́ ní tó gbogbo ọkọ̀ bàtà náà fọwọ́ sí o wọ́n ló yẹ ní ẹ̀bá rẹ̀ nígbà tá a ti sọ pé láti ìgbà tó jọba ẹ̀ẹ́dì tó gbogbo alábàdàn gbogbo Olúbàdàn gbogbo ológun ṣùgbọ́n wọ́n rán ní sẹ́kẹ̀ tó kẹsẹ̀ ìwọ̀ Mr. President wọ́n ní lókè àlógún ní Ìbàdàn State adé ẹ̀kọ́ ìyá Ìbàdàn ẹ bá ṣe ẹ̀kọ́ ẹ̀ ní bẹ́ẹ̀ náà ni. tọ́jú bẹ́ẹ̀ ni ẹ ti di kẹta mi kí kẹ́sì pé o ṣe o ẹni ọmọ màá ní ilé. Tinubu ṣe o ti fún wa ní stéètì o Tinubu ṣe o president gbà. president ti dìde ṣe o. ní tó lẹ̀ tó ń lẹ́yìn àṣẹ́lẹ̀ torí pé láì pé àwọn kan ní àwọn òkàkà lọ ní ìbàdà ṣùgbọ́n nígbà tá a ní Ìbàdàn ṣe ìṣàkà ní nígbà tó ń sọ pé àwọn náà ti fẹ́ ní ọ̀nà ṣe omi tó sọ pé wíwá ní abẹ́ kápẹ́ ọ̀nà ṣe sí méjì kò sí ìgbìmọ̀ tó dábí ló dábàá máa wá pé ìpínlẹ̀ lọ sí ní bọ́lá tó ń ta jáde Ìbàdàn sí ìlú máa jẹ́. Àǹkájú o Mr. President àǹkájú o abẹ́mọ́sẹ̀lẹ̀ ní 2027 lọ. Ìjẹ́sẹ̀ ń kọ́ fún mi yẹn. Àwọn adábàlẹ̀ pé nígbà tó tọ́ bẹ́ẹ̀ sí sí tó kò ní kí máa sáà fún wọn. Gbogbo agbára ti máa sáà fún wọn. Lórí pé kò ní ìrẹsì tó wá wá ní àlẹ́ ni ó jẹ́ ọmọ ọgọ́ni ọdún àjá. Lánàá lọ́jọ́ ọdún lọ́kẹ̀lélọ́gọ́rin ọgọ́fẹ́ yìí náà ní àǹfààní láti ní rẹ̀. Ọjọ́ tó dájú sí ìsìn tó jẹ́ tó fún sí ní pé kí n máa ṣe àwọn ọdún mi kí n máa ṣe àwọn ọlọ́bàdàn kí n máa ṣe àwọn aráàlú Ọ̀yọ́ kí n máa ṣe àwọn ará gbogbo ẹni tí Yorùbá bá wà kí n máa ṣe wọ́n gbogbo Nàìjíríà kí n máa ṣe wọ́n gbogbo Áfíríkà kí n máa ṣe wọ́n lọ́dọ̀ máa ṣe lápára sí. Wọ́n á ti rògbè yàrá Ìbàdàn ẹ̀tọ́ àwọn ọmọra kò ní láti gbà sí òtún bẹ̀rẹ̀ láti kí ọ̀sẹ̀ kan. Mo rò pé bóyá ẹ̀rẹ̀ máa pọ̀ sí ẹ̀yìn gbogbo rédíò títí ìgbọ́gbọ́ nǹkan ìwọ̀n bẹ̀ ó dàbí ní gbogbo alóòdá tó ní lóòdù sí àbí ní gbogbo bàrẹ́kọ́ lóòdù sí ní torí náà ó fẹ́ ti dájú pé iṣẹ́ ìmọ̀ máa ti gbogbo ọlọ́sàn àti lọ́rọ̀ wọ́n á dúpẹ́ lọ́dọ̀ àwọn organization committee that's what I dey pray maybe his prayers is what is now materializing we pray that ó kẹ̀sí jáde o àdúgbò ló lọ́nà ọmọ kẹ̀sí jáde lónìí. Bàbá wa Lamidi Adédìbò was present. Ó tẹ̀ wọ́n láwọn tó ṣe agbáṣẹ́lú tó di jẹjagun orúkọ lọ́wọ́ wọn lọ́nà bá mi sọ̀rọ̀ jẹ́ ohun wọn. Gbogbo àwọn ọmọ Ìbàdàn iṣẹ́ bọ̀ ìjọba àwọn aláti ṣe o. Iṣẹ́ tó àwọn aláti ṣe ni pé gbogbo
gbogbo àwọn ọmọ wa tó lè ṣe adáàbò ṣe fún wa. Àwọn bàbá wa wọ́n ti ṣèṣe orí sílẹ̀ àwọn nígbà ká tẹ́jú àṣílẹ̀ ní báyìí UI lánàá pè é àìpé UI àwọn ilé ìgbọ́n mọ́tò ní gbásọ̀fù látà UI